pẹ̀lú ọ̀rọ̀ tó ń lọ nípa àwọn àdàlúrú olórí ibú tí wọ́n ń dàlúrú tán láwọn ṣẹ̀ṣẹ̀. So àfáà tí mo wá fẹ́ bá sọ̀rọ̀ láàárọ̀ yìí mo ti wá nọ́mbà rẹ̀, mo ti sọ fún ẹnìkan ní Ògbómọ̀ṣọ́ tó lóun mọ nọ́mbà rẹ̀ pé kó fún mi kí n bá sọ̀rọ̀ náà wọn, but mi ò rí láti rí bá sọ̀rọ̀, ṣùgbọ́n yóò wù mí láti fi àsìkò yìí sọ̀rọ̀ díẹ̀ ráńpẹ́ fún gbogbo ayé àtàwọn èèyàn tí wọ́n wò pé ìwà wo ni mo tún wá ń gbé wọ̀nyí tí mo tún wá ń wí, ó ti sú mi ni. àfáà tí ń sọ̀rọ̀ yẹn èmi náà láìkì rẹ̀ bó ṣe sọ pé ó láìkì mi, àwọn ọ̀rọ̀ àbùkù ń jáde látẹnu rẹ̀, so ó jẹ́ kí n máa wò pé so fẹ́ wà ní tó fẹ́ wà ní straight bullet kí n mọ̀ kí n dá padà. mi ò wá àpọ́nlé lọ́dọ̀ nìkankan, mi ò wá àpọ́nlé lọ́dọ̀ anybody. ìgbà àpọ́nlé wo lè fẹ́ máa pọ́n olúwa lé mọ́ ẹni tó ti yẹ̀yẹ́ ṣe Ibrahim Niasse, ẹni tó yẹ̀yẹ́ ṣe Adam, ẹni tó yẹ̀yẹ́ Baba Kamali, ẹni tó yẹ̀yẹ́ gbogbo àwọn ẹni Ọlọ́run, orí yẹ̀yẹ́ ṣe Abdul Qadir, yẹ̀yẹ́ ṣe Ibrahim Niasse wá fẹ́ wọn pọ́n olúwa lé. àpọ́nlé orí ibú òní ẹ̀fọ́ mi fún olúwa. So mi gan òbí mọ̀ṣọ́ ayé mi ìdí àpọ́nlé kankan náà lọ́dọ̀ anybody níbi tó wà lẹ́yìn kájọ fàájà pátá. But mo fẹ́ bá àfáà yẹn sọ̀rọ̀ tí yóò sọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ níbi igbó báyìí. So àbòsí ló ń ṣe fún mi. owójọ́ tí àwọn pípò yìí ti ń ṣe nǹkan tí wọ́n ń ṣe, ààrẹ nìkan kan ní kó kọ́ṣán wọn lórúkọ pé àwọn ń ṣẹ̀sìn, àwọn ń sọ̀rọ̀ ẹ̀sìn, àwọn ń sọ̀rọ̀ Islam. ẹ máa gbé ẹni tó bá ní ẹ máa gbé yìí lẹ̀, ẹ rásọ yìí dá fún wa mọ́, èyí tá a tún wá fúnra wa ẹ tún fàyà mọ́ wa lọ́rùn. So ẹ sáfẹ́ dá fà fún gbogbo wa, ẹ̀yin ọmọ tẹ́ dé nítòsítòsí ẹ lè fẹ́ kọ̀rẹ́tì nǹkan kan tẹ́ yí lára nǹkan kan tẹ́ nìkan bá ṣe, ẹ mọ̀ fà gbogbo kan ẹnìyẹn. ọ̀nà wo lẹ́ni ẹ fẹ́ gbàgbọ́? ṣé ìwọ orí gbogbo ọjọ́ tán ti ń sọ̀rọ̀ mi tí àwọn ọmọ tí ò tó mi, àwọn ọmọ tí ò tó mi rárá, wọn ò tó àwọn ọmọ kí o tí mo kọ́ gan tí wọ́n mọ̀ sọ̀rọ̀ sí mi tí ìṣèké wọn á mú wọlé kí lọ́dọ̀ wọn á mú wọlé kí lọ́dọ̀ wọn. ifun ká mọ̀ tẹ̀ mọ́ kí lọ́dọ̀ ká mọ̀ tẹ̀ mọ́ alifu ṣe lọ́jọ́ orí jù wọn lọ. ok bàbá kálukú náà wọn ò lọ́rọ̀ bàbá wọn sọ, sọjọ́ tó sọ̀rọ̀ bàbá wọn rí, sọjọ́ tẹ́nìkan ni wọ́n gbé bàbá wọn jáde rí, àbá àwọn tó bí àwọn náà mọ̀lẹ́kà ni wọ́n. àwọn ò ní kankan tí wọ́n ń ṣe tó tako nǹkan tẹ́ gbé dání, àwọn ò ní. àbòsílẹ̀ ń ṣe náà. àfáà tí ń sọ̀rọ̀ yẹn ìwọ ni mo wá bá sọ̀rọ̀, má fi èdè àbùkù bá mi sọ̀rọ̀ mọ́, nítorí pé mo gbọ́ lẹ́nu rẹ̀ mo rí pé òun fi respect sọ̀rọ̀ déédéé mọ́, òun kí àbùkù bọ́ kékeré àwọn bàbá yín àwọn ẹgbẹ́ Islam ga kíni kaláwà ní orí yín kíni yẹn ní àwọn àbáwò lè wá ń dárúkọ ní àwọn àbátẹ̀ ń bú, àwọn àbátẹ̀ àwọn pípò yìí ń bú, so mo mọ̀ ká ń bú àwọn àbátẹ̀ ń sọ. àwọn àbátẹ̀ oníkan pè mí pé bí a kan pè mí káàkiri kó tó di ìṣọ̀tà yẹn báwo ó kò ní ṣùtà yẹn kó di ráìsì yẹn kò sẹ́ni tó bẹ̀rù ìjà kankan mọ́. àfẹ́jà náà ní kí mi wá ṣeré, ìjà náà mo fẹ́ jà kí ṣe pé ọ̀rọ̀ yín wá ṣeré, kí dẹ́ ṣe jà pé à ń sẹ́nu bí tó bá já sí náà mo rẹ́dì kò sí kíkálukú fi ṣe tẹ̀ náà. kò sí àbí ìjọba Nàìjíríà yìí wọ́n fà wá lẹ́yìn lọ́wọ́ ni pé ẹ̀yin ní kẹ́ máa gáìdì wọn, àbí bólẹ̀ ti gbàtà sísúkìtì pé ẹ̀yin ní kẹ́ máa gáìdì wa, tó wájà á ní kẹ́ máa gáìdì wa náà pé ẹ̀yin lá ní kẹ́ máa gáìdì wọn, ṣé wọ́n ní kẹ́ máa bú wa ni àbá ní kẹ́ máa yẹ̀yẹ́ wa, kẹ́ máa yẹ̀yẹ́ àwọn àbá wa. ẹ máa dàgbọ́ sí Ibrahim Niasse bí kàtẹ́ ń dárúkọ ọmọlẹ́kí wà náà Ibrahim Niasse yẹn ní ẹnu yín, lẹ́nu Amada Tijani yẹn lẹ́nu yín, gbogbo àwọn nǹkan báyẹn ìwọ orí. àfáà tó sọ̀rọ̀ nùgbò yẹn wọ́n orí wà lọ wo iye fídíò tó ń ṣe fún rúmi èmi nìkan, fídíò ló sọ̀rọ̀ orí kò kọ́ sọ̀rọ̀ pé intense yìí kì í ṣẹ̀sìn, àbòsí ló ń ṣe fún mi o. ní tí mo sọ yìí mo ń sọ ní on behalf kí mo rí pé òun sọ̀rọ̀ pẹ̀lú tẹríba, but òun wọlé òun jáde nínú ọ̀rọ̀ òun fàbùkù kún díẹ̀díẹ̀, but mo ti wá fún ẹ láti pé n sọ fún ẹ pé tó bá mọ̀ dá sí bí a kò dákẹ́ bí ọ̀rọ̀ yẹn, tó bá jẹ́ kó fẹ́ gbìjà wọn ni jáde tán, tó bá kò fẹ́ gbìjà wọn ni jáde tán, má mọ̀ wọlé kó mọ̀ jáde mọ́. èmi láìkì jà tí a bá lọ fẹ́ bá mi jà, èmi láìkì ẹ̀yìn àpọ́nlé alábùkù mi fẹ́ ẹ̀rẹ̀ so àpọ́nlé alábùkù mi fẹ́. àfáàní látàsíkì ni mọ́ àyàtì bí zillatin balfaskini bilayizi kásàlẹ̀ ansọ́lì máa wùl hayati bí zillatin ka jahannami wa jahannamun bilayizi àti manzili. látàsíkì ni mọ́ àyàtì bí zillatin mama fi yẹpẹrẹ pamile ma o fẹ́ pamile o tún fi yẹpẹrẹ kun lọlọlọlọ balfaski ni bila izi kala le anzali tó bẹ yẹpẹrẹ mi gangan kí ma kí o yẹpẹrẹ mi ma fa pẹ̀lẹ́ kun yẹpẹrẹ ma wuli hayati bi zillatin ka jahannami wa jahannamu bila izi atsab manzili. so mi o ṣe mo ṣe báyìí lánàá ni wo jẹ́ náà ti ń ṣe
sáwọ̀ lẹ́nu ọ̀rọ̀ ni àwọn òmọ̀rọ̀ sọ ibo náà ti ń ta ọ̀rọ̀ ṣé wọ́n ń tọrọ sọ́ọ̀bù ni àbí wọ́n ń ta ọ̀rọ̀ burúkú sọ́ọ̀bù kan kò sẹ́ni tí ò lọ́rọ̀ burúkú lẹ́nu kò sẹ́ni tí ò ní èdè burúkú lẹ́nu gbogbo èdè burúkú láyé táwọn náà fọ yẹn gbogbo àwọn àlá ni kò sẹ́ni tí ò ní kálukú ń fọmọlúwàbí sí náà ni gbogbo tẹ́mọ̀ tó kí ẹni ní sùúrù ẹni yìí sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ wallahi ta'ala billahi ó lè sọ̀rọ̀ kó ka sọ̀rọ̀ ni kò sẹ́ni kala yìí tí wọ́n tẹ̀ nílùú mọ́lẹ̀ tí ò ní dún àkílódé ẹ mọ yẹyẹ wa ẹ mọ yẹyẹ àbá ẹ mọ ẹni kìnìkan ẹ̀yin náà ẹni kan lẹ mọ kéwù olódò ẹni tí ò mọ kankan olódò ǹjẹ́ olódáyé tó ń sọ pé ẹnìkan ò mọ kankan ẹ tó bá mọ kéwù kò ní kọ̀ǹfàmù rẹ̀ pọ̀ mọ kéwù ìgbéraga náà ìgbéraga tẹ bá tiẹ̀ ní nǹkan tẹ̀fẹ́ kó fà yẹn gan a lè rí gbọ́mọ́ torí ẹni tó ti ń hùwà tó ti ń sọ̀rọ̀ àbùkù sí yẹn báwo lẹ ti fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ àbùkù wa sọmọ yàrá ni àbùkù sọmọ yàrá ni ẹni kìí sọ̀rọ̀ ló daṣọ ọrùn mi fún mi aṣọ àpọ́nlé mi kìí sọ̀rọ̀ dá fún mi ó dẹ̀ mú ó dẹ̀ ń yá kí máa wòran afárá tí ń sọ̀rọ̀ nùgbò yẹn òun ni wọ́n bá wí ọ̀hún kíní kan ọmọ Yorùbá wallahi ta'ala mo fa Al-Qur'an búra èmi yàn láìkì rẹ̀ èmi gẹ́gẹ́ fúnra mi èmi náà mo láìkì rẹ̀ ó sì ní àṣírí tó fi láìkì mi àtẹ́ńtà sọ̀rọ̀ lókùn mọ̀ sọ mo ní wallahi bó ṣe lóhùn fẹ́ràn mi yẹn èmi náà láìkì rẹ̀ nítorí nǹkan báyìí nítorí nǹkan báyìí nítorí nǹkan báyìí nítorí nǹkan báyìí àkàsọ̀rọ̀ rí ni ijó wo lè jáde tẹ ẹ̀yìn wá rí ṣé àtẹ ṣe gángan tó darí ijó wo lè jáde tẹ ẹ̀yìn wá rí àfi ká ṣe kíní kankẹ kí nǹkan yẹn náà kò tún jẹ́ nǹkan tó burú ẹ àmọ́ wà lébù lára nǹkan yẹn ìtẹ́ ń ṣe yìí àdàmísà sálámù síbẹ̀ èwo ló ṣe gan ẹ sọ fún wa ẹ dáwà ṣiṣe rí kẹ jáde kẹtọ pé ẹ já dáwà ṣiṣe ó dà èwo la ṣe tẹ ẹ̀yìn wá rí téèyàn bá tẹ̀ mọ́ bú yẹn pé a rí i pé ẹni yìí o a ṣe àwọn nǹkan a ṣe àwọn nǹkan ó yìn wá ń bẹ̀ èwo lẹ́yìn wá rí sáà tẹ̀ wá ṣe dárí rárá àwọn gbàtẹ́ kí tẹkifíru lọ́lọ́ fi da àwọn olórí ibú tán kọyín kí ó fi kọyín tẹkifíru yìí náà ni wàá bí àbí kí ní jẹ́ òun ló kọyín tẹkifíru ẹ̀ máa kàfàrà àwọn èèyàn kẹ́sì máa pa àwọn èèyàn dànù ẹ̀ máa gé wọn lọ́rùn ẹ̀ṣẹ̀ díẹ̀ yóò ní tí ènìyàn bá túbá wáyé la kùtìlà gbogbo nǹkan tó bá gbé bọ́lá nípa ogun yẹn náà nù ẹ̀yìn ó dá yé béèyàn tó bá pé mentality tí wọ́n gbé sí lórí lẹ́fẹ́ lò ní Nàìjíríà yìí kò ní rọrùn ẹ máa dógun lẹ́ni àwa dẹ̀ ti ready if you want to fight we ready ready pẹ̀lú yín Ọlọ́run bá ń gbọ́ kó fi àlọ́ in any length ẹ rí afáà yẹn ní ìtẹ̀ báwọn tọ̀wọ̀ tàwọn tọ̀wọ̀ wa afáà yẹn ni mò ń bá sọ̀rọ̀ torí mo rí pé òun sàpọ́nlé àmúhun fàbùkù kún òun sàpọ́nlé àmúhun fàbùkù kún tó wá fẹ́ jáde tán ní straight bullet direct sí mi padà bẹ́ẹ̀ straight mi mo ní tí mo lè sọ́n parẹ́ àwọn yẹn ti ń pè mí náà tí wọ́n ti fún mi dá lójú rẹ̀ but mo kè é mi ṣe fúlákà tí mo ti máa dá yẹn tí máa rọ́ọ̀lù yẹn mo rí kó fẹ́ ṣàtúnṣe ni but wọ́n mọ̀ pé àwọn bàbá wa ẹ̀yin bàbá àwọn bàbá yín wọ́n gbé láwà ní wọ́n ṣe kíní kan àwọn àwọn bàbá tẹ̀ sọ pé wọn ò jẹ́ yàn àwọn bàbá tẹ̀ ń pè ń kéfèé so mo á jáde tán sẹ́yìn ẹ̀wà ń pa àwọn àbáwọn pé kán pè mí pé kán sọ kékeré ń dákẹ́ tani wà lẹ́nu àwọn àbáyàn ò lè na àti kúrò lọ́mọ tí wọ́n náà ó pè wá ní wọ́n bá a ṣe mọ̀ràn ni àìsọmọ tí wọ́n náà wọ́n dẹ̀ mọ táǹsì ṣé yín táǹsì ó pamọ́ fún wọn ni àbí wọn ò rí lé àwọn àbátẹ̀ ń yẹpẹrẹ àwọn àbátẹ̀ ń pín kẹfìrì àwọn àbátẹ̀ ń pín lórí burúkú àwọn àbátẹ̀ ń yẹ̀jẹ̀ ẹ mọ̀ sọ̀rọ̀ bí pé àbíyá wọ́n jọ bí ẹ̀yìn àtàwọn àbáyẹn pọ̀ ni àbíyá mọ̀ ṣe bí wọn tán bí yín kí ló dé sẹ́mọ̀ náà ló kọ́ yín gbogbo àrífín lórí burúkú yìí ẹ fẹ́ da Nàìjíríà ẹrú ni àwọn òdẹ̀ nígbà ẹ wo bí wọn ṣe dà nísìn a lè jọ ṣe but wáyé tẹ́yìn yé yẹ wa wáyé tẹ́yìn fún wa ní àbùkù lórí kíni on top weight àwọn lẹ́bù orí burúkú yẹn ẹ lọ gbé dúró ní Saudi àbí tí wọ́n ti ń kọ́ yín lẹ́kọ̀ọ́ yẹn ẹ lè gbé dúró bí yìí o gbogbo wa máa jọ fọ́ ògbẹ́ pọ̀ ni kò ní ẹni nígbà tí wọn ò fún wa lé yín lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì sọ fún yín pé ẹ̀yin ni kẹ́ ẹ máa control wa àbí ibo lẹ ti gbà certificate pé ẹ̀yin ni kẹ́ ẹ máa control wa ibo kí lẹ ti gbà ẹ tún fẹ́ bá yẹn sọ̀rọ̀ ẹ máa gbé fọ́tò rẹ̀ òun nu kẹ́bà lè rí yín khalif tó rọ́ fúlẹ̀ ń ṣe ẹ ní nǹkan kan tẹ fẹ́ wúfà wa lẹ́yìn pé ẹ kàn fẹ́ hàn ẹ̀dẹ̀ tí ń hàn ìhàn yẹn ó dẹ̀ máa pa yín ẹ máa padà lọ sí i ni ìhàn tẹ́ hàn yẹn tó àwọn yẹn máa kálá yín bẹ́ẹ̀ náà lẹ́ máa bú ṣe kàdám bàbá mùdúrú mọ́ríkàsì ẹ máa ṣàbùkù fún wọn owó ìtẹ̀tọ́ ọmọ olórí burúkú yẹn ẹ máa ṣàbùkù fún wọn ẹ dẹ̀ láyà ẹ dẹ̀ máa tó ń kílẹ̀ pé ẹ kéwù mọ́ríkàsì ẹ dẹ̀ yẹ ẹni tó ní mọ́ríkàsì yẹn àfa yẹn mọ̀jẹ̀ ká já o wàláhì tàláhì èmi náà láìkì rẹ̀ mo fi Al-Qur'an ẹ̀rọ àbúrò àti èmi ìgbà tí o sì kankan tó fẹ́ fún mi nítorí tó sọ fún ẹni tẹ́jọ sọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́ tó sọ fún mi Àmọ̀tẹ́kùn Oòduà kì í sọ èmi parọ́ òun lèmi àtẹ́jọ sọ̀rọ̀
mo lè sọ fún mo lè sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ fún mo ní mo ti ń wá nọ́mbà fáyẹn kí n pè torí mo rí pé òun wọlé òun jáde àmì ìjẹ́kàn yín lábùkù tó wá fẹ́ kàn mí lábùkù ara mi gbá àbùkù dáadáa èmi náà dẹ̀ ṣe tèmi padà kò lé tó bá yẹn àjọ máa fọ́ gbẹ̀rù ojú pọ̀ ni kò lé náà sẹ́ni ẹni tó bá rùn kó fẹ́ sọ̀rọ̀ sí yẹn tó máa ti ń bẹ lẹ́nu ẹni tó fẹ́ sọ̀rọ̀ sí ni ẹni tó fẹ́ sọ̀rọ̀ sí náà ó lọ́rọ̀ lẹ́nu náà 39 years ni mo ti ń sọ̀rọ̀ gbé 39 years ẹ yọ ọ́nà ọjọ́ orí mi 39 years ni mo ti ń sọ̀rọ̀ ní 39 years ni mo ti ń mic lọ báyìí 39 years tí ìbá ti àwọn àmọ̀ sọ náà wátàwó tó táwọn èèyàn láti di 39 years ni mo gbọ́dọ̀ ti mọ̀ sọ díẹ̀ níwọ̀nba tí ká ba nǹkan jẹ́ ká sọ nǹkan ká sọ̀rọ̀ kọ̀rọ̀ ká sọ àgbákò ọ̀rọ̀ tí ò ní tán lẹ̀ ó ń bẹ lẹ́nu tiwa náà adákẹ́ nìyà kí ló dé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mo sọ ni mo bá wọn tán pé mo sọ ó gba àwọn afáwa lánàá náà àwọn afáwa sanjẹ alùsùnà gidi àwọn alùsùnà gidi tí ìṣe sálàfí 1990 wọ́n pè mí wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀ mo ní àkàrà wọn kò mọ̀ lọ àṣẹ mọ̀ kí mi kí n ṣe bẹ́ẹ̀ wọ́n ní wọ̀lá àwọn náà ní kí mi kí n ṣe bẹ́ẹ̀ àwọn náà ní kí mi kí n ṣe àmọ́ kí n stop ẹ̀ mo ní mo ti gbéra ni òyìn lè rí mi padà mi lè rí mi padà mọ́ ẹ jẹ́ ká máa fa lọ ẹ bá tó ń gbà tó bá bá débi kan tí bá nira wa á fura ní nǹkan lórí àwọn gọ́ọ̀mẹ̀ntì wa kó gbogbo wa kò lé tó báyìí náà àbí àwọn nǹkan lára wa àbí àwọn nǹkan láwa náà ẹ wà lọ sukọ́tù ẹ wà lọ rojọ́ níta ẹ bá fi ní priority àti máa ṣàbùkù fún wa láti máa bú wa á sọ̀rọ̀ àdárúkọ àbáyín àdárúkọ yín àwìn tó wù àwọn jáde ní ẹnu wa àbí kò sí freedom of speech ní Nàìjíríà yìí ni wáyé téèyàn kan sọ ara ẹnìkan fọ pé o sì sọ bá kan tó máa ń lálàsí rẹ ní ìdárúkọ rẹ ń bí ọ̀rọ̀ tí mo sọ tọ́pìkì ọ̀rọ̀ rẹ ò jáde ní ọ̀rọ̀ tí mo sọ ní ìtẹ́ ẹ̀bùyàn gan mo sọ̀rọ̀ tèmi ibi tí mo gbẹ́sìn mi yé sí ni mò ń ṣe sí fọlọ́run mi lẹ̀ tó bá jẹ́ pé iná ló wù kó fi mi sí òun ló rò wọ́n ò lè jọ́ọ̀jì ẹnì kankan Ọlọ́run ló dá kálukú ibi tó ti fẹ́ darí ẹ̀sẹ̀ òun ló mọ̀ tó bá jẹ́ pé iná ló fẹ́ fẹ́ nìkan sí yóò fi síbẹ̀ náà ní kò sí tó lè ṣe gbogbo ọmọ náà ò ní rí wà lìjẹ́ náà o kí ló dé kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó fi di pé ẹ máa ṣe àbùkù fún yàn wàláhì ọ̀rọ̀ ẹ̀yẹn èyí ìgboro ni èyí tí mò ń ṣe yìí àfáà wa ti ń sọ̀rọ̀ nínú igbó yẹn ni mo gbà ọmọ kíní kan pé ọmọ Yorùbá rere bí Yorùbá ọmọ tàtà bí kíní kan Yorùbá kà ń bẹ nínú jumla ọkọ̀ yẹn sá èmi náà láìka fáà yẹn fi wàláhì sunbillah ní tí n bá ń búra sí pàtó ìṣèkẹ́ ni òun náà mi but ó ń ṣàbòsí fún mi àbòsí yẹn ni pé ǹjọ́ wo ló kọ́ sàrán pípò yìí rí ṣé gbogbo fídíò tá ń ṣe nípa tèmi gangan káàtì mọ́tò sọ̀tà àwọn àbáwá káwọn ti sọ ṣé kìbámi nìyẹn àṣọ rí Allahu ta'ala hàn àfàgbà fún gbogbo àgbáńláyé tẹ́ ẹ bá tẹ̀ wá lè pọ́nyàn lé ẹ mọ́tò kan lábùkù mọ́ níjọ́ tó ti ń ṣe fídíò fún mi àfa wa Yorùbá ṣe kíní kan yìí ọmọ Yorùbá kíní kan ọmọ Yorùbá gidi lórí ìmọ̀ orúkọ àfa yẹn but ọmọ Yorùbá kíní kan náà kọ sí ibi mo ṣe ń wá náà látàdá mo ti wá náà bá rẹ̀ níjọ́ wo ló kọ́ṣà wọn rí níjọ́ wo ló kọ́ṣà wọn fi sabilillah níjọ́ wo ló kọ́ṣà wọn rí tó sọ fún wọn pé intention yóò dá o wọn ò tẹ̀ wá gbọ́ wọn ò tẹ̀ wá ní gbọ́ tó kọ́ṣà wọn rí ṣé bí wọ́n ń ṣe inú rẹ̀ ń dùn pé wọ́n ń yẹ̀yẹ́ àwa kan wọ́n ṣe èmi tí mo ṣe kéré mọ̀ yìí tí ń já ẹ̀mọ́ kankan yìí lórí náà bímọ náà. Salamu alaykum wa rahmatullahi wa barakatuh so wàá ti lọ́wọ́ fúláìtì ti jẹ́ nìyẹn Ọlọ́run ṣàánú wa mi ò lérò nǹkan tí mo ń ṣe yìí ó sú mi náà ni báwọn sọ̀rọ̀ ọ̀dọ̀ wọn lọ̀rọ̀ wà. Salamu alaykum wa rahmatullahi wa barakatuh.